kíní ti fẹ́ di wọ́ọ̀wọ́ọ̀wọ́ Sunday Igboho ẹ pé ta lọ́lọ́run níbi tó ti ń gbọ́ àwọn kọ́ńtẹ́ǹtì míì wà tó lè ṣe tó pọ̀ o kó jáwọ́ níbi à ń búyàn à ń bú ẹ̀sìn ẹ wá gbọ́ o kì í wá ṣe ta lọ́lọ́run nìkan o èmi ò ń fárí orí kan dákan sí o ẹ jẹ́ káwọn bàbá wa náà ẹ pé àwọn kọ̀lọ̀rọ̀ sí tí wọ́n ń bú ẹlẹ́bọ tí wọ́n ń bú kìrìsìtẹ́nì káwọn náà stọ́ọ̀pù kan jẹ́ kógun mí ǹjẹ́ ìmọ̀ pé ta lọ́lọ́run fúnra rẹ̀ gan mọ̀ kan ti ń wá o ta lọ́lọ́run dẹ̀ ti há nọ́mbà káàkiri gbogbo street gbogbo community wọn ló ti fún wọn ní information táwọn náà dẹ̀ ti rẹ̀ ró kalẹ̀ pé àáwò bí wọ́n ṣe wọlé bọ́n bá rí ibi wọlé ó kù bí wọ́n ṣe jáde so ìgbà tí wọ́n pe Sunday Igboho pé kó wá síbẹ̀ nísìn tí Sunday Igboho sáré débẹ̀ tí Sunday Igboho tó bá release ta lọ́lọ́run fún wọn kò sí ọba àwọn ọlọ́pàá yẹn ó jáde o gbogbo kọ̀rọ̀kọ́rọ́ ẹ rí wípé nígbà tí mọ́tò fẹ́ jáde nígbà tí mọ́tò wọn jáde èèyàn kan lọ gbé mọ́tò wá ó fi mọ́tò block àwọn ọlọ́pàá yẹn èyí tó hàn nìyẹn o èwo lẹ̀mọ̀ tó wà ní kọ̀rọ̀ tá a bá ní ta lọ́lọ́run ó bú àwọn bàbá wa ó ṣe kinní kan nígbà ẹja rántí gbogbo ẹnu ni mo fi sọ ẹja rántí ẹni tó bú bàbá wa ọba Ìlọrin ṣéwù ààrẹ tó bú gbogbo Ìlọrin tó pe gbogbo Ìlọrin lélẹ́rìí ibú ṣèbó tún wọ̀ Ìlọrin wá ó bọ́mọ Ìlọrin ṣe ó bọ́mọ Ìlọrin jẹ́ ó bọ́mọ Ìlọrin mu ìrìn ìyẹn ọmọ Ìlọrin náà ló tún gbà á lálejò kí ló dé ẹja bẹ̀rù Ọlọ́run Al-Qur'ani nílé mi sọpọ́tì ta lọ́lọ́run èmi ò sọpọ́tì ẹ̀ bọ́ èyí tẹ́ni yẹn ṣe ó ju ti ta lọ́lọ́run lọ. lórí àwọn ọlọ́pàá tó wà arrest ta lọ́lọ́run ibẹ̀ ni mò ń lọ o àmọ́ àkọ́kọ́ àdúrà tí máa kọ́kọ́ ṣe kí n tó mẹ́nu lọ́rọ̀ òun ni pé oògùn àìní kan ṣe ní Nàìjíríà àti àìfẹ́ kan ṣe àti àìmọ̀ tó kàn ní Nàìjíríà Ọlọ́run dákun bá wa bá wí àwọn tó ń install ẹ̀ sínú ayé wa Ọlọ́run dákun abẹ́ ọ bá wa mú kúrò sì bá wa pẹ̀tù sáwọn náà nínú ẹlẹ́ẹ̀kejì ń bẹ ogun ìfi àkókò ayé ẹni ṣòfò nílùú Nàìjíríà ó ti ń pọ̀ lápọ̀jù Ọlọ́run dákun bá wa bá wí ogun káàdì ìtàn ìbànújẹ́ fáwọn ọmọ wa léyìí tó lè fa sábàbí tán fi lè máa ṣépè fún wa tó bá dọ̀la Ọlọ́run o dákun bá wa bá wí ogun ká máa perere mọ́ra wa ní Nàìjíríà ká sì má gbégbèsè láti di olóríire yẹn bá wa bá wí ní Nàìjíríà náà kí n lè bọ́ sórí ọ̀rọ̀ ta lọ́lọ́run àtàwọn ọlọ́pàá àtàwọn bàbá wa nílọrin tí wọ́n gbé ìgbésẹ̀ lórí ta lọ́lọ́run àkọ́kọ́ náà Al-Qur'ani lélẹ́yìí ṣé rídìí tó yẹ kí n gbé Al-Qur'ani tó yẹ kí n fẹ́ fi kọ́kọ́ búra kí n tó sọ̀rọ̀ kì í ṣe pé nítorí èèyàn but it's because kọ́níkálùkù lè rò pé n tó fi múrù mi tí mo fi gbé Al-Qur'ani wá n tó kọjú sí èèyàn kan ẹ̀yìn ló kọ síbòmí mi ò ho anybody any fucking person ní explanation but abẹ́rẹ́ tó lókùn nídìí ni mi mo dẹ̀ máa sọ èyí tó jó ti tọ́ ọ̀rọ̀ mbẹ́ ẹ gbàgbé pa ọ̀rọ̀ humanity ọ̀wọ̀ sọ ẹ̀bà mo máa sọ èyí tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí so ìwọ tó bá mo dẹ̀ mọ́ pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tá a jọ jẹ́ mùsùlùmí ọmọ ìyá kan náà mo máa pé wọ́n máa fẹ́ tako ọ̀rọ̀ tí mo ń sọ yìí mi ò rán yín lópin ìgbà tó ti jẹ́ òótọ́ ọ̀rọ̀ right o lè believe pé wọ́n ni wọ́n right ṣó ti yé nìsín kó máa jẹ́ kí everybody tẹ̀lé as Mr. Right o lè right lọ́dọ̀ ara ẹ̀ kó wrong lọ́dọ̀ tèmi so I must say the reality gbogbo alọ́lọ́njọ fún lẹ́nu tá a máa jọ sọ̀rọ̀ yẹn kọ́kùn délé pa ohun má gbogbo lẹ́nu ló jẹ́ fi Al-Qur'ani ìbúra lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ohun lélẹ́yìí ìwé Ọlọ́run ni o tèmi gbàgbọ́ nínú ẹ̀ now number one ẹ̀yin ọlọ́pàá wa tẹ́ wá arrest ta lọ́lọ́run ẹ jẹ́ mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ wọṣọ ọlọ́pàá mọ́tò tẹ́ gbé wá ò ní plate number ẹ ṣí plate number ẹ wọṣọ ọlọ́pàá ẹ dẹ̀ gbé bọ̀ dání yàtọ̀ sí ID card ẹ jẹ́ kí n bá yín sọ ètò òjò ti tọrọ ẹ̀dẹ̀ mọ́ tó ń lọ ní Nàìjíríà pé wọ́n kidnap wọ́n gbé ẹ̀dẹ̀ mọ́ pé ìmúra àwọn míì nínú àwọn tó bọ́ sọ́wọ́ kidnappers báwọn míì náà ṣe múra nìyẹn so ẹ̀yin bàbá wa tẹ́ jọ́lọ́pàá tẹ́ wá ṣiṣẹ́ yìí tẹ́ wá arrest láti Kwara tẹ́ wá sílùú Ìbàdàn tẹ́ wá arrest gbogbo orúkọ tí wọ́n pè yín ẹ má jò bí yín nínú bóyá bí kidnapper ni ajínigbé ni kíní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe wá yẹn yàtọ̀ sí ID card yàtọ̀ sí pẹ̀lú tear gas kò sí tó wà lọ́wọ́ agbófinró lẹ́ni tí ò sí lọ́wọ́ àwọn ajínigbé that is first thing kálẹ̀ bá wá nísìn ẹ bá gbé mọ́tò ọlọ́pàá wá tọkọ Kwara state kìíní kan police kìíní kan bẹ́ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ tún wọ uniform ó ṣe trace ìyẹn jẹ́ number one nítorí àsìkò ẹlẹ́ẹ̀kejì wọ́n fi allegation kan Sunday bàbá wa Májàsọ́lá Sunday Igboho mo ti rọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tó ti bẹ̀rẹ̀ sí ní jáde ìmí conversion gìrì fẹ́ẹ̀ lè gbé ẹlòmíì lórí ọ̀rọ̀ yìí wípé gbọ́n ṣe rí Sunday Igboho gbọ́n ṣe rí ta lọ́lọ́run gbé wá now mo wá láwọn kan tó ń sọ pé àwọn ò fẹ́ wọ ẹkùn mọ́ ó fẹ́ máa fi kíní kèfèrí kíní ẹlẹ́bọ ó fẹ́ máa fi ráìdì mùsùlùmí ni èmi ò ní bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan fún yín kó dá yín lójú ǹjẹ́ ìmọ̀ pé ta lọ́lọ́run fúnra rẹ̀ gan mọ̀ kan ti ń wá o
ta lọ́lọ́run dẹ̀ ti há nọ́mbà káàkiri gbogbo street gbogbo community wọn ló ti fún wọn ní information táwọn náà dẹ̀ ti rẹ̀rọ kalẹ̀ pé àáwò bí wọ́n ṣe wọlé bọ́n bá rí bí wọlé ó kù bí wọ́n ṣe jáde. ẹ lọ gbọ́n tí ta lọ́lọ́run sọ ó ti há nọ́mbà ẹ rí páwọn tí wọ́n ń fídíò gbogbo bọ́n ṣe ń bá ta lọ́lọ́run drag ẹ̀ àwọn tó ń fídíò tó ń gbé àwọn pípù yẹn ṣépè tó ń sọ̀rọ̀ pé ẹ̀ nílò ajínigbé ni o kidnapper ni o ìgbà kan wò kan o wọ́n ti ní tí wọ́n mean. So ìgbà tí wọ́n pe Sunday Igboho pé kó wá síbẹ̀ nísìn tí Sunday Igboho sáré débẹ̀ tí Sunday Igboho tó bá release ta lọ́lọ́run fún wọn kò sí ọba àwọn ọlọ́pàá yẹn ó jáde o gbogbo kọ̀rọ̀kọ́rọ́ ẹ rí wípé nígbà tí mọ́tò fẹ́ jáde nígbà tí mọ́tò wọn jáde èèyàn kan lọ gbé mọ́tò wá ó fi mọ́tò block àwọn ọlọ́pàá yẹn èyí tó hàn nìyẹn o èwo lẹ̀mọ̀ tó wà ní kọ̀rọ̀ kí lẹ̀mọ̀ wọ́n ẹ̀dẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n láwọn èèyàn ti pọ̀ bíbà wípé nígbà tí Sunday Igboho ti ṣe tó máa ṣe tán ló jẹ́ pé gbogbo ẹ lọ èmi ò support anybody mo ti fi alukurani búra but mo believe pé tí Sunday Igboho bá ní kán máa gbé ta lọ́lọ́run lọ kò sure pé mọ́tò yẹn á jáde láyọ̀ àtàlàfíà. I'm telling you the reality now gbogbo àwọn community people náà ti gbéra lẹ̀ o then ẹlẹ́ẹ̀kejì báwọn community ṣe gbáradì bàbá wa Sunday Igboho iṣẹ́ kan wà tẹ́ ẹ máa ṣe tó bá jẹ́ lóòótọ́ peace lẹ́yìn náà wà fún sáà tó bá jẹ́ lóòótọ́ ẹ̀yin náà wá fún ìfọ̀kànbalẹ̀ ẹ fẹ́ kí a gba ìpè lẹ́nu àwọn ọmọ wa tó bá dọ̀la ẹ pé ta lọ́lọ́run níbi tó ti ń gbọ́ àwọn kọ́ńtẹ́ǹtì míì wà tó lè ṣe tó pọ̀ o kó jáwọ́ níbi à ń búyàn à ń bú ẹ̀sìn ẹ wá gbọ́ o kì í wá ṣe ta lọ́lọ́run nìkan o èmi ò ń fáre orí kan dákan sí o ẹ jẹ́ káwọn bàbá wa náà ẹ pé àwọn kọ̀lọ̀rọ̀ sí tí wọ́n ń bú ẹlẹ́bọ tí wọ́n ń bú kìrìsìtẹ́nì káwọn náà stọ́ọ̀pù kan jẹ́ kógun mí kíní ti fẹ́ di wọ́ọ̀wọ́ọ̀wọ́ ẹ lọ ẹ jáde tó bá jẹ́ pé nu abúlé lọ́kọ̀ọ́ oníkálukú wà tó jẹ́ pé nu abúlé lẹ́wà ní òjẹ́ rí náà ní tó ń ṣẹlẹ̀ ń ta ẹ jáde ó ti fẹ́ dogun ó ti fẹ́ di wàhálà nínú àwa tá a jẹ́ mùsùlùmí tá à ń tọwọ́ bọ àgbákò àti wàhálà ẹ já stọ́ọ̀pù ẹ̀ àwọn èèyàn ti dìde tó ti rẹ́dì wo bí èmi ò ní parọ́ alukura mo tún gbé dání o ẹ wo bí o bú bàbá mi o bú ìyá mi mo wá ń sọ fún ẹ pé ọjọ́ kú mi ò tí ì tó I'm telling you ọjọ́ kú mi ti tó mo yẹ ni ẹ kò ní kálukú lẹ̀ pẹ̀lẹ́ sí ẹ̀ a rí nínú àwọn èèyàn wa náà òkè nínú ọ̀rọ̀ títa lọ́lọ́run tó ń fà nísìn tán níta lọ́lọ́run ó ń bastardize Islam ó ń ṣe kíní kàtàn ṣáàrí nínú mùsùlùmí tí ń bastardize ẹ̀sìn titi wọn náà ni àìmọ̀kan tọ́lọ́run wa tí wọn nímọ̀ ń pa ẹ̀ tó fi tọ́wọ́ bẹ́ẹ̀ sí wa ló ń dùn wá nísìn tá a bá níta lọ́lọ́run ó bú àwọn bàbá wa ó ṣe kíní kan ànígbà ẹja rántí gbogbo ẹnu ni mo fi sọ ẹja rántí ẹni tó bú bàbá wa ọba lọrin ṣéwù wallahu ya'simuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah ààrẹ tó bú Sheikh Kamaluddin Al-Adabi ọlọ́mọba wa kẹwọn ààrẹ tó bú bàbá wa Sheikh Adam ààrẹ tó bú bàbá wa Yusuf Al-Arbaji Adara ààrẹ tó bú gbogbo Ìlọrin tó pe gbogbo Ìlọrin lélẹ́rìí ibú ṣèbó tún wọ̀ lọrin wá ó bọ́mọ lọrin ṣe ó bọ́mọ lọrin jẹ́ ó bọ́mọ lọrin mu ìrìn ìyẹn ọmọ lọrin náà ló tún gbà á lálejò kí ló dé ẹ má jà yé ẹ má jà ẹja bẹ̀rù Ọlọ́run alukurani nílé mi sọpọ́tì ta lọ́lọ́run èmi ò sọpọ́tì ẹ̀ bọ́ èyí tẹ́ni yẹn ṣe ó ju ti ta lọ́lọ́run lọ níbo la fàbọ̀ sí ṣe bóun lórin ló yàn yẹn wọ́n ló ti tọrọ apology ẹja bẹ̀rù Ọlọ́run o bàbá wa Sunday Igboho ẹjọ́ torí Ọlọ́run ẹ pé kí lorúkọ ẹ ta lọ́lọ́run kó fi kíní ju ẹnu ẹ then tó bá dẹ̀ máa fi kíní ju ẹnu ẹ àwa náà fúnra ara wa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ káwa náà fi kíní ju ẹnu wa wèrè pọ̀ nínú gbogbo ẹ̀sìn tó yẹ ká fèsì ẹ má jà yọjú bu ẹ̀sìn ẹlẹ́sìn this is 2026 káì ẹ wọ Ọlọ́run ò ní fi wálẹ̀ o.